Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV wòsùwòbí. A kú dédé àsìkò yìí gbogbo etí tó ń gbọ́ mi nílé lóko ọ̀dẹ̀dùnbí. Àsìkò dédé àkókò yìí a kú ọdún, a kú yèdún, a kú àṣepọ̀ ọdún lágbára Ọlọ́run. Ọdún tí yabọ̀ rẹ̀ dì lágbára Ọlọ́run, ayọ̀ ìdùnnú la fi wọnú ọdún tuntun yìí. Gbogbo ti jẹ́ ti Ọlọ́run alààyè, a ó fi ayọ̀ àti àlàáfíà àti ní dídùn a fi lọ́dún ìjà tẹ̀bí tará tọkọ táyà tọmọ a fi làjà ní ọlá aláròàbí àmín. Èmi ní tí ń tòótọ́ ọ̀jọ̀gbọ́n Ibita Joshua. Mo tún dé bí ṣe máa ń mú ètò ìmọ̀ ló láyé bí ṣe máa ń mú wá sórí ètò. Ohun tá a sọ̀rọ̀ lọ́jọ́ tòní ó dá lórí ìgbéyàwó, marriage. Bó tilẹ̀ jẹ́ wípé mo ti sọ̀rọ̀ lórí ìgbéyàwó rí, àmọ́ tí a bá ṣe ń gbé ọ̀rọ̀ ìgbéyàwó yìí, tá bá ṣe ń gbé wá ní episode tó yẹ pé 15 to 30 ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ ìgbéyàwó, torí pé bí a ti ń gbé wá bẹ́ẹ̀ ni oníkálukú yóò máa di tiẹ̀ mú. Fẹ́ kí a fetí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ ẹ jẹ́ kí a jókòó ká farabalẹ̀ gbọ́ ìrìn àjò ìgbéyàwó nínú ọdún tuntun. Ẹ̀rí tí a bá ń sọ̀rọ̀ lórí ìgbéyàwó kì í ṣe ohun tí kì í ṣe ìrìn àjò tí à ń kó gìrì wọnú ẹ̀ dáadáa. Mo fẹ́ kí ká fi eléyìí sí ọkàn, àti wípé nípa ìrìn àjò ìgbéyàwó dàbí igbó àìwọ̀ ni, pé kò sẹ́ni tó lè sọ pé bí bẹ́ẹ̀ báyìí ni bí bẹ́ẹ̀ kọ́ lòun ṣe rí. Àfẹni tó bá wọ̀ tán ló máa tó mọ ohun tí òun tara bọ̀ àbí ohun tí òun bá nínú rẹ̀. A tún lè pè ní ẹrù tẹ́ pé ẹ̀dá àkọ́kọ́ ọmọ tó ń bẹ ń bẹ, àmọ́ nígbà tí a bá tú tá bá wọnú ẹ̀ tán tá bá tẹ́rù tó ń bẹ ní tán àwọn tó mọ̀ pé irú ẹ̀ báyìí wà nínú ìgbéyàwó mi. Àmọ́ nípa ìmọ̀ àti ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run, a ní àǹfààní láti mọ ohun tó wà nínú ẹrù. Tí a bá sọ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó nínú ìrìnàjò ẹ̀dá, gbogbo ẹ̀dá pátápátá Ọlọ́run dá pé, kò sí ẹ̀dá kan t'Ọlọ́run dá pé, torí ìwé ìmọ̀ kan fi yé wa pé gbogbo ohun t'Ọlọ́run dá dáradára ni, kò sí ohun tó dá ní ààbọ̀ nínú tí Ọlọ́run dá. Àmọ́ mo fẹ́ fi yé gbogbo ojúlùmọ̀ lọ́jọ́ tòní pé nínú ìrìnàjò ìgbéyàwó, tí a bá gbé ka ìrìnàjò ẹ̀dá nínú ayé, lóòótọ́ Ọlọ́run dá wa pípé ó sì fi àyè ọpẹ́ sílẹ̀ fún oníkálukú, bó tẹ̀ jẹ́ pé ó kẹ́ wa ju ara wa lọ, jẹ́ pé ọba àjọkẹ́ ni, àṣàkẹ́ tún ní pẹ̀lú. Nínú ìrìnàjò ìgbéyàwó, nínú 100%, 75% ní ètò ìgbéyàwó kó nínú ìrìnàjò ọmọ ẹ̀dá. Pé ẹ jẹ́ kí fi mú ṣe àpẹẹrẹ ìrìnàjò mi sì 100% ni mo manage 100% mi lọ. Àmọ́ ọjọ́ tí bá ti marry, tí mo gbé obìnrin níyàwó sínú ilé, 100% mi yẹn ìgbéyàwó ti gba 75% ní inú ẹ̀, ó kù 25 yẹn ni kò máa manage láti fi máa sustain life. Ṣé rí 75 tí ìgbéyàwó ti gbà nínú ẹ̀ yẹn, inú ẹ̀ ni ìyàwó ti máa share, inú ẹ̀ ni ọmọ ta fẹ́ bí inú ẹ̀ ti máa share, inú ẹ̀ ni ìrìnàjò ìfẹ́ àbí ìrìnàjò àlàáfíà, inú ẹ̀ náà ni gbogbo ẹ̀ máa ti share nínú 75 yẹn náà. Tó yẹ pé tó túmọ̀ sí pé ó dàbí shareholder ni. Àwọn pé kò sẹ́ni tó dá ní shareholder, ó máa ní partner tó máa share nínú profit yẹn. Bẹ́ẹ̀ ni ìrìnàjò ìgbéyàwó ṣe rí. Àmọ́ fẹ́ pẹ́ ṣàkíyèsí kan, ẹlòmíì afẹ́fẹ́ ìyàwó àbí afẹ́fẹ́ ọkọ, bóyá nípa ìdí kan tàbí ìdí kejì, ó rí pé ẹni kò fẹ́ turn up mọ́ ní alọ́dọ́gbọ́n sí i. Ó lè lọ rí mentor ẹ̀, ó lè lọ rí àfẹ́, ó lè lọ rí wòlíì ẹ̀, ó lè lọ rí pastor ẹ̀. A ní tó bá sọ tọrọ fún wa ní pé ẹbẹ́ wọn gbọ́dọ̀ sí ọmọbìnrin gbọ́dọ̀ lọ mọ́ mi lọ́wọ́ àbí ọmọkùnrin gbọ́dọ̀ lọ mọ́ mi ní ọwọ́. A ní kó mọ̀ dáwọ́ sí pé òun ṣàfẹ́fẹ́ dandan kò tó bá gbà ló ń fẹ́ fún èlò ló máa ná òun.
ọ̀rọ̀ ìgbéyàwó kò rí bẹ́ẹ̀ rárá nínú ìrìnàjò ìgbéyàwó ó dàbí property ni bẹ́ẹ̀ ni life property ni kí ó dàbí life property nínú ìrìnàjò ọmọ ẹ̀dá yálà lọ́kùnrin tàbí ní obìnrin. Tí a bá ń sọ̀rọ̀ ìgbéyàwó oríṣiríṣi ẹ̀kọ́ là ń kọ́ nínú ètò ìgbéyàwó apart from pé wọ́n ní kó ṣe courtship kó tó marry. Nígbà tó bá tún marry tán tó bá ti ń bímọ àwọn ìrìnàjò kan tí kò fọkàn sí tí wọ́n fojú sí abẹ́sí ní jẹyọ nínú ìrìnàjò ìgbéyàwó. Ẹlòmíì lè bímọ kí ìmọ̀ àbí àfihàn kan kó fáwọn pé ọmọ tẹ́ bí yìí o lẹ́yìn ọdún kejì tí nígbà tó ń bá pọ́dún méjì lẹ́yìn tẹ́ bí tán ó máa mú oore kan wá fún bàbá ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Tó bá mú oore yẹn wá ó lè jẹ́bi tí bàbá ẹ̀ ti máa là nìyẹn tó pé oore yẹn ni bàbá ẹ̀ máa wá gap nínú ọdún náà lọ́hùn. Láti bẹ̀ lọ a bẹ̀ sí ní expand mọ́ ní ọwọ́ dẹ́ pé láti bẹ̀ lọ oore á dẹ̀ padà sọ bàbá ẹ̀ di ní ńlá nínú ìrìnàjò. Àwọn olóyìn máa ń rí bẹ́ẹ̀ pé ìgbà tó bí Ọláwálé lẹ́yìn ọdún karùn-ún tá a bí ni bàbá yìí ti business kan àbíkẹ́ lóyìí ti contract kan láti bẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tó máa tó bí ọdún mélòó kan sí business ẹ̀ contract yẹn ló padà sọ di nǹkan tí a padà dé lọ́jọ́ tí tó ní. Ṣé ní pé ètò ìgbéyàwó ni nínú 70% ẹ̀rù tó padà láǹdì bàbá sí. At the same time náà nínú ètò ìgbéyàwó náà ni ló máa bí ọmọ kan ọmọ tó bí yẹn ilé ọlá nílé yẹn bẹ́ẹ̀ láti ìgbà tó ti bí ọmọ yẹn ọlọ́yìn á dẹ̀bẹ̀ sí máa lọlẹ̀ díẹ̀ débi pé a padà sọ ilé ọlá di ilé ahoro. Ẹ̀wọ̀n tí bàbá ọmọ ẹ̀wọ̀n kan tó padà lọ kò nínú ìrìnàjò ìgbéyàwó ẹ̀. Ẹlòmíì lè marry after 15 years tó marry tán kí ìrìnàjò ìyàwó kó padà ṣe kó pọkọ yìí gbé ìyàwó yẹn ló pọkọ ẹ̀ bọ̀ nínú ìrìnàjò ìyàwó tó wà ń bẹ̀ yìí pé after 15 years tí ìgbéyàwó bá ti grow tó bá ti pé 15 years ó máa padà break ẹnì kan máa padà fẹ̀mí lẹ́lẹ́fẹ́ nìkan lọ gbẹ̀yìn náà ni ó máa wà ní ètò ìgbéyàwó bẹ́ẹ̀ tẹ̀yìn ò bá mọ̀ mo fi ń pè sí àkíyèsí nínú ètò ìgbéyàwó. Ìdí nìyí jẹ́ pé Ọlọ́run fi gbé àwọn ọ̀jọ̀gbọ́n wọn kàǹkà kalẹ̀ láti rí pé láti lè yẹ nǹkan tó wà nínú èrò oníkálukú ò fínífíní kó tó di pé àtẹrabọ ètò ìgbéyàwó ká má kọ́ra tó wọn jẹ. Kò sí ìgbéyàwó kankan tí kò ní challenges ẹgbàá bí mo ṣe wí. Kò sí bó tún kó kéré mọ́ bó tún kéré kó jẹ́ ọmọ ọlọ́lá mọ́ bó tún kéré kó jẹ́ family governor tó àbí kó jẹ́ family senator àbí kó jẹ́ ọmọ senator kò sí ìgbéyàwó tí kò ní challenges. Ẹlẹ́mì àwọn ọkọ̀ challenges bá gbé tó owó ni kò sí problem. Àìmọ̀ challenges tó pé kì í ṣe nípa ọ̀rọ̀ owó. Àìmọ̀ challenges tó pé bí kì í ṣe nípa ọ̀rọ̀ tàbí wọ́n sọ pé kò tó àbí kò tí ì ṣẹ́kù. Ọ̀rọ̀ challenges ò dé ibẹ̀. Any angle ni challenges lè gbà yọ. Wọ́n lè ní challenges lórí ọmọ bíbí. Nínú ìrìnàjò yìí a wá dì pé kó máa dúró fún ọdún 3, 4 tàbí ọdún 6 gbà míì kó tó bí ọmọ. Wọ́n padà at last ni wọ́n padà tún bí ọmọ náà ni. Wọ́n ní challenges lórí ọmọ bíbí tó yẹ pé nígbà tí wọ́n ń ṣe courtship wọn súnmọ́ ara wọn kódà obìnrin gan wọn ti gba ìbálé rẹ̀. Ebi nígbà tí wọ́n padà fẹ́ra wọn tán wọ́n ṣe gba ìbálé ara wọn. Ọkùnrin mi gan kò tí gba ìbálé obìnrin tó kọ́ padà kọ́ súnmọ́ náà ló padà gba ìbálé rẹ̀. Láti bẹ̀ lọ ó lè jẹ́ ẹ̀kan péré ló máa ṣe ni a kọ́ padà di oyún ni wọ́n bá gbọ́ àdúrà wọn. Ẹlòmídẹ̀ nìyí lórí ètò ìgbéyàwó yìí wọ́n súnmọ́ wọn rí nígbà tó padà fẹ́ra wọn tán ní lọ́pọ̀dà rí pé wọ́n wà ní tó challenges lórí oyún níní débi pé wọ́n lè fún ara wọn lóyún. Láti bẹ̀ lọ tí ọjọ́ bá tún wá ń lọ jù tọ́jọ́ tí ń lọ lórí ìyàwó oríṣiríṣi ẹ̀kọ́ ló máa gbọ́ lọ́tún lósì ìjàkadọ́gbọ́n sí díkà ní báyìí díkà ní sọ́tún àti sọ́tún débi pé wọ́n lọ ṣe test ọkọ náà ṣe test wọ́n ní ọkọ ní low sperm count wọ́n lè ní pé kó tó kọ́ máa lo oògùn kan máa boost ẹ padà. Láti bẹ̀ lọ ìyàwó aládọ́gbọ́n sá pé kó fi bọ́kun láṣìírí alógbóyún wa láti ta kò lè fi hàn fọ́kọ nítorí pé ó ṣàfẹ́ kí ìgbéyàwó yìí ó fẹ́ kó so èso rere ní. Nígbà tí ẹlòmíì dẹ̀ mọ̀ pé ọkọ òun dẹ̀ níyì òun ti fẹ́ sọ kó tó mọ̀ pé ọkọ òun lè ta kútú ọkọ òun ló máa sọ pé kó bóun láṣìírí kó lọ gbóyún wa
oríṣiríṣi ló wà dáadáa ààrẹ eléyìí àfíndẹ̀rẹ̀bọ̀ lọ́rọ̀ ni kò sóhun tí ó ṣẹlẹ̀ ọlọ́ba yìí tí kò tí ì ṣẹlẹ̀ rí kò sóhun tí ó ti ṣẹlẹ̀ rí tí kò padà ṣẹlẹ̀ mọ́ nínú ayé náà ni àti rí gbogbo ẹ̀ ẹlòmíì nígbà tó bá dàgbà tán táwọn ọmọ ti dàgbà ẹlòmíì lè bí ọmọ 5 nínú ọmọ 5 ó lè jẹ́ méjì péré ń tọkọ nínú ẹ̀ mẹ́ta tó kì í ṣe títí ọkọ ìyàwó mi pé bóyá kí ọkọ kó lọ parẹ́ nítorí pé ìyàwó òun ó bìtẹ́dọ̀ òun kò fi inú kan bá wọn lò lórí ọ̀rọ̀ ètò ọlọ́mọ bí tí wọ́n ṣe nígbà tó yẹ pé bóyá kò tètè bóyá ìbẹ̀rẹ̀ ní kí ni ẹ̀ tí yín kàn àfẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ bàtàmì tí ọdún ti máa gbé ọdún tó ti ní ọmọ méjì mẹ́ta jẹ́ pé ìta ni ọmọ méjì mẹ́ta ti wá ó lè jẹ́ bí àwọn àbígbẹ̀yìn ní wọ́n padà fẹ́ bí ní kí náà kan máa ti lè ṣe dáadáa tó ló máa padà jẹ́ títí ẹ̀ kò tí nìkan bá tó ọmọ alẹ́bẹ̀rẹ̀ kò tí ì dàgbà ó fẹ́ rí bẹ́ẹ̀ kò tún rí bẹ́ẹ̀ rárá àtọ́làtọ̀ nígbà míì tí a bá wo situation tí ọkọ àti ọba wà àwa gan á padà bá ìyàwó yẹn ptp nǹkan tó ṣe náà kò tí ì pọ̀ jù náà á padà rí bẹ́ẹ̀ ó fi bú ọkọ ẹ ní àṣírí ni irú iṣẹ́ tèmi ṣe é sí àìmọye àwọn tó jẹ́ pé máa rí date ọba tí wọn máa rí ti ìyàwó máa rí ti ọkọ máa rí ti ọmọ àwọn pé ẹni yìí ọmọ àlè ni kódà ó lè jẹ́ déètì èèyàn lásán ènìyàn lókè máa ṣàdọ́nù pé òun kò fẹ́ ṣáàtì ni ní ṣáàtì láti máa rí pé ọmọbìnrin ọmọ àlè ni àbí ọmọkùnrin ọmọ àlè ni láti ìrí déètì àwọn òbí ẹ̀ tẹ́gbẹ́ ti tòun gan fara rẹ̀ náà ni so ní Yorùbá tó sọ pé Yorùbá tó sọ yìí pé ọmọ tó tí lè kó bá tòrò ọmọ àlè bẹ̀rẹ̀ kò tí ì dàgbà ìbí Yorùbá náà ló padà tó sọ yìí pé ọmọ tó bá ṣe déédéé ní ti bàbá ẹ̀ èyí tó bá ṣe déédéé ní ti ìyẹ́ ẹ̀ àìmọye ọmọ tó ń gbó bàbá ẹ̀ lẹ́nu tó ń gbóyà lẹ́nu ṣé a sọ pé afẹ́pẹ́ ní ọmọ àlè bí torí náà bí Ọlọ́run ṣe ṣe ìṣẹ̀dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló jẹ́ pé ìwọ́wọ́ ọ̀dọ́gba rárá nínú ìrìn àjò ìgbéyàwó ọ̀dọ́gba then tí a bá lè sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó ó yẹ kí ìgbéyàwó wà fún búbàṣírí láàrin ọkọ àti ìyàwó ni ohunkóhun tó lè ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì nínú ilé àwọn méjèèjì ni ìrìnàjò yẹn gbọ́dọ̀ mọ̀ nítorí pé Yorùbá lọ́nà sọ pé inú ilé ẹni láti ń jẹ ìkútélé onídodo inú ilé ẹni ni bẹ́ẹ̀ ni tó bá ń sọ nípa ọ̀rọ̀ ètò ìgbéyàwó níwọ̀n bá lè blame obìnrin mọ́ ìtòyìn tá mọ̀ sí ìyàwó níwọ̀n bá lè blame ọkùnrin mọ́ tá mọ̀ sí ọkọ ìyàwó nítorí pé Yorùbá náà ló ń pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lù tí obìnrin bá jẹ́ kúmọ́lù a jẹ́ pé akọni kan ti lọ nínú ilé wọn nìyẹn àmọ́ níbi tí wọ́n á ń lọ ọ̀rọ̀ Ọlọ́run náà ń fẹ́ fi kó ńlẹ̀ níbi tí mo wá ń lọ nípa ètò ìgbéyàwó yìí tí a bá wò dáadáa ìwé ìmọ̀ kan sọ wípé ẹni tó rí aya rere fẹ́ orí ojú rere Ọlọ́run ìwé ìmọ̀ kan ló sọ bẹ́ẹ̀ nípa ìdí yìí tá a bá wò dáadáa ní ìrìn àjò ìgbéyàwó gbogbo àná kan náà ni lánìí fẹ́ láti rí obìnrin rere pàdé àbí láti rí ọkùnrin rere pàdé tó tí a bá kó ọkùnrin àbí ká kó obìnrin 100 jọ agídí nínú ẹ̀ la máa fi rí 5 péré tó jóbìnrin tí ó da tó máa wúlò ní ọ̀dọ̀dẹ̀ ẹ̀kọ́ ẹ wo 95% tó kù kọ́ níbo ni wọ́n wà àwọn lè rí nígboro yẹn tó ń rí lọ́kọ̀ gbé àwọn lè rí nígboro yẹn tó ń ti lọ́kọ̀ bọ́ sí lọ́kọ̀ kejì bọ́ sí lọ́kọ̀ kẹta àwọn lè rí nígboro yẹn ṣáàdì obìnrin rere tó wà láàrin wọn mo sọ pé 5% péré ní ti ohun àwọn yẹn ilé ọ̀rẹ́ nígboro wọ́n ti há sí àwọn ọkùnrin tó da ìyé pé àwọn ọkùnrin tó kì í ṣe pé àwọn tí yóò há sí lọ́wọ́ náà ìyé pé bí àwọn ọkùnrin wọn da ẹ má ṣì mí gbọ́ ó dá tí mo mìíràn pé ọ̀nà wọn jẹ gbèsè síbi tún ilé débi pé bí wọ́n padà ní problem lórí ọ̀rọ̀ oníyàwó dé àwọn wọn jẹ gbèsè síbẹ̀ ni tó gbé bí kí tẹ́ẹ̀dá bá jẹ gbèsè sínú ló máa ti lọ sán so àwọn ọkùnrin kan jẹ́ pé bí wọ́n máa fortunate lórí obìnrin rere lọ́dọ̀dẹ̀ wọn bákan náà àwọn obìnrin kan tó pé wọ́n máa fortunate tó máa jẹ́ obìnrin rere ní ọ̀dọ̀dẹ̀ ọkọ pẹ̀lú irú àwọn yẹn bóun yẹn tẹ́lẹ̀ ọ̀run ẹ̀ lè rí pé wọ́n ní problem lórí ọ̀rọ̀ ìgbéyàwó pé lórí problem tó pé ó lè padà yọ wọ́n lẹ́sẹ̀ sílẹ̀ rí
nínú ìrìn àjò. Irú àwọn ìgbéyàwó lè máa rí pé wọ́n máa ń dọjọ́ alẹ́ ọkọ àti ìyàwó wọn lè pé méjì èmi dẹ̀ ni wọn lè ju méjì náà lọ ní ọ̀dọ̀ ọkọ dé pé wọ́n á jọ dàgbà wọ́n á dògbò wọ́n á jọ forí parú pẹ̀lú ọkọ wọn dé pé ọ̀rìn ọ̀kan mọ̀ àwọn pé ìbí àwọn kan ní gbé àwọn di ẹwọ bàbá 90 yẹn ẹwọ ìyàwó ẹ̀ 80 ìbí àwọn kan ní gbé àwọn jọ di alẹ́ bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ lóòótọ́ lórí bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ̀ ṣètò wọn bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe ń ṣọlá tiẹ̀ bọ́lá ṣe ń ṣọlá tiẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni so a lè fi ọmọ wọ́ ọmọ táwọn yẹn ká fi ọwọ́ wọ́ ọmọ àmọ̀ràn ya lùkọ́ pani lágbàdo àlelọ́mọ apá wọn àmọ́ nǹkan tí ń fẹ́ fa nínú ètò ìgbéyàwó ni pé àyíká ló ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti faradà ṣẹ́dí àwa ti máa rìnà àwa tá jẹ́ àgbàlagbà tá a ti jọ bí àti mọ̀jú tá à ń bá ti wá lọ ìpè tọ̀ àbíká fún mi àárọ̀ ìtókù àmọ́ lórí àwọn ọmọ tá à ń bí nínú ìrìnàjò títí wọn ẹ jẹ́ ká bọ́ mójútó ìrìnàjò ìgbésí ayé wọn lọ́nà wo ni yálà ìbájọ́ ọkùnrin ni ìbájọ́ obìnrin ni ẹ jẹ́ ká fi tọkàntara bá wọn wádìí ẹni tó fẹ́ fẹ́ lọ́nà òní ẹ máa fi wádìí ẹ lórí ìrìnàjò ọjọ́ bí wọn náà ni á yẹ tọ ọkọ wò fínífíní á yẹ tìyàwó fínífíní ìjọ méjèèjì yìí sọ lè fẹ́ra wọn bí tí wọ́n lè fẹ́ra wọn kí ni ìtàn lè fi fẹ́ra wọn tí ẹ̀mí wọn dígùn ni àbí wọn máa bí àbí tó bá fẹ́ra wọn máa bí àbí wọn mọ́ ni a gbọ́dọ̀ wò fínífíní nínú ìrìnàjò yẹn àbí tó bá bímọ ọmọ tó máa padà fún wọn ní problem ló máa bí ni a gbọ́dọ̀ wò fínífíní nínú ìrìn àjò àwọn méjèèjì ṣé ó wà ń bẹ̀ ṣé wọ́n máa fi owó bá ara wọn lò ṣàlàáfíà tó pé wà ní ibẹ̀ ṣé wọ́n lè kú léwe a wò fínífíní fún wọn olódì pé anìkókè nípàdé yìí jẹ́ kó máa bá àníyàn eré ìfẹ́ wọn kó máa bá nìṣó ní àjọ yẹn ìgbéyàwó mi dẹ̀ ní tí a bá wò láàrin méjèèjì wọn lè bímọ fúnra wọn kọ́ wà pé a bá wo wọn lè bímọ fúnra wọn kò sóhun tó lè lò kò sí mẹ́díkù tó lè fi treat wọn lè bímọ fúnra wọn àyàfi kí ọkọ lọ fẹ́ ìyàwó mi àbí kí ìyàwó nù kó lọ fẹ́ ọkọ èmi ó máa ń wà bẹ́ẹ̀ nínú ìrìnàjò ìgbéyàwó tí àbábọ̀ handle ní ìgbà mí ẹ̀wẹ̀ nínú ìrìnàjò yẹn èmi dẹ̀ ní a sọ pé wọ́n máa bímọ àmọ́ wọ́n máa kọ́ ní ìdílé díẹ̀ náà kí ọmọ tó wáyé á jẹ́ kí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ nínú ìrìn àjò àwọn méjèèjì nítorí pé kò sí ohun tó níbẹ̀rẹ̀ tí kò ní òpin so nípa ètò ìgbéyàwó ní eléyìí àwa ń para wa àbí àlọ́ ronú nípa ìrìnàjò pé ọlọ́mọ bíbí dé àti ọmọ bí àbí apá discover pé nínú ọmọ tàbí apá discover pé ọmọ àlè ń bẹ ní inú ẹ̀ lọ́nà wo maybe wọ́n ṣe DNA test ní wọ́n fi mọ̀ pé ẹni ọmọ ti ẹni kì í ṣe ọmọ ti ẹ ìyẹn gan pa ó dáná bẹ̀tà bá ní ká tún wo ní ìdàkejì náà kò tún wọ òkè tó ní ìdàkejì ẹ náà kò tún wà òkè tó gbé nígbà míì wọ́n máa ṣe nǹkan nígbà míì wọ́n máa ń ṣiṣẹ́ kíṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ kíṣẹ́ nígbà míì ẹ̀wẹ̀ àmì scan tó máa sọ pé tó máa ṣe scan tó máa ní pé ọmọ sí ń bẹ̀ tó lè pé lẹ́yìn oṣù bílẹ̀ kan ọmọ máa padà fi ara hàn ó jẹ́ ti tìyàwó ti tèmi gangan tó bímọ fún èmi tó bá ṣe scan ní oṣù àbóṣù méjì wọn kì í ní kankan bẹ́ẹ̀ wọn kì í kankan bẹ́ẹ̀ ó dìgbà tó bá ṣe ó dìgbà tó yín bá ṣe wọ́n bí 3 going to 4 months ẹ máa padà rí nǹkan tó wà ń bẹ̀ gbogbo akọ black ni scan lè sọ pé nǹkan wà ń bẹ̀ kò lè sọ pé nǹkan sí ń bẹ̀ ó kò máa fi sí neutral ni ìyàwó tó lóyún sínú bẹ̀ ó mọ̀ pé òun lóyún ó dẹ̀ mọ̀ pé oyún wà ní ikùn òun tóyún bá ti lé ní 3 months tó bá ti lé ìbá jẹ́ pé ọjọ́ kan ló fi lé ní 3 months tí scan bá ìyàwó ń gbà náà scan àgbéjáde pé nǹkan báyìí ló wà ń bẹ̀ ṣùgbọ́n oṣù kan oṣù méjì scan òdìdí kankan wí ó máa ní pé neutral kò tẹ̀lé sí kankan sọ ní ipa rárá tó dátó bẹ́ẹ̀ sì gẹ̀ẹ́ni ẹlòmídẹ̀ẹ́ni tó bá lóyún oṣù kan lásán scan gbé pé oyún tó wà ní inú ẹ̀ nítorí náà bí ẹ̀jẹ̀ ni so nípàdé yìí ẹ jẹ́ kí a rí pé à ń gbá tọ́lé research lórí ìrìn àjò ìgbéyàwó kó tó di pé
a tó wọnú ẹ̀ ká tó wọnú ẹ̀ ló ti dájú tàbá tó wá wọnú ẹ̀ tán àmẹ́mẹ̀dẹ̀ kìkì ń ṣe àmẹ́ pátápátá tán nǹkan wọn bá tó bá ṣe àmẹ́ ló máa padà àmẹ́ bíbẹ̀ kọ àfikọ́ padà tó fira wọn lẹ̀ náà ni ló padà ń já sí nínú ìrìnàjò yẹn ẹ̀mẹ́yẹ̀ kí ní ẹrù báyìí nípa ètò ìgbéyàwó no permanent wife no permanent husband nítorí tí a bá ń fi àbí wọ́n ní bá fi kí ní ọ̀sọ́rọ̀ àwọn sọ fúnra wa bí ẹ̀kọ́ àti ìgbà ìpá ṣe ń tan ara wa ni no permanent wife no permanent wife no permanent husband obìnrin máa ń dì nílé ọkọ o bákan náà bẹ́ẹ̀ ni obìnrin máa ń dì nílé ọkọ dáadáa ẹ̀rí pé ìgbà tó bìnrin bí ìbá dì nílé ọkọ ló máa fẹ́ yà omi lé lórí yes obìnrin máa ń dì nílé ọkọ àmọ́ nǹkan tó dábẹ̀ la máa fẹ́ ń gbọ́ àfẹ́ ń gbọ́ other side ibẹ̀ ibi tí a ti ní problem lórí ọ̀rọ̀ ìgbéyàwó nìyẹn a gbọ́dọ̀ know both front and back both right and left lórí ọ̀rọ̀ ìgbéyàwó tó fẹ́ wọ̀ ọ́nú ẹ̀ ó yẹ kí ọkọ kó mọ̀ kí àwọn mọ̀ pé chinese àmà ní eléyìí opportunity àmà nínú ẹ̀ ní eléyìí kí wọ́n ti mọ̀ láti bẹ̀rẹ̀ nígbà tí chinese bá dé wọ́n ti jọ gbà fọ́nà pítọ̀ àti mọ̀ pé chinese ti ó máa dé nígbà tí dínú bẹ́ẹ̀ náà bá tún dé náà àti mọ̀ pé yes dídùn bẹ́ẹ̀ náà ni àtúngbádùn ní lọ́lọ́bà ṣùgbọ́n nípa ọ̀rọ̀ ìgbéyàwó àbábẹ́ kí nǹkan máa ṣe irọ́ àríbùkù ìgbà tó bá àríbùkù ẹ̀ ṣé ìmúlò àríbùkù rẹ̀ lórí ni àbí ẹni tó sọ ni àríbùkù rẹ̀ ní orí ni so a máa ń tọ́ra wa jẹ nígbà tí a ti mọ̀ pé kò sí bí sọ́ọ̀mù lè ṣe funfun tó kúrúkúrú dẹ̀ ó máa ń wà ní ibẹ̀ kí ni wọ́n bòbò ara wa fún nípa ọ̀rọ̀ ìgbéyàwó àmì ṣọ́ọ̀ṣì mi ti máa lọ ṣáàtì fún ọ ní díẹ̀ lọ́dọ́rọ́kè ni àbí ní ọ́fíìsì àwọn pastors ní jẹ́ pé wọ́n ní pé mrs labaja ń bọ̀ tẹ́ bá ti di bí ọ̀rọ̀ ìgbéyàwó ẹ̀ ń ṣe ní kẹfù àmọ́ pé ṣé nísìnyí sísí lámà tó mọ̀ sí inú ẹ̀ máa dùn pé òun ti rí good pastor òun ti rí wòlíì òun tó ọ̀kẹ́ nínú ẹ̀rẹ́ nìyí ó ti mọ̀ pé tí ó bá mọ̀ nípa challenges yẹn ó ti bọ́ nínú wàhálà nínú ogun ayé kan ti ṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n á ń pẹ́ ká má sọ̀rọ̀ dé ibi ìgbéyàwó ẹni ká má sọ̀rọ̀ débẹ̀ fún tó èmi jẹ́ ìkọ̀dá láti máa lọ sí churches káàkiri tó máa ń pè mí tó máa lọ ṣáàtì fún wọn máa pè mí máa wà ní ọ́fíìsì àwọn ọmọ ìjọba máa wọ́n one by one ọ̀kọ́ ṣe call this form ẹ̀wọ̀n fọ́ọ̀mù ẹ̀ máa dì pẹ̀lú tẹ́gbẹ́ mi nínú ọmọ ìjọba náà fẹ́ láti rí mi but fọ́ọ̀mù tó wà ní ọwọ́ mi fọ́ọ̀mù máa dì pẹ̀lú kò sí mo tẹ̀fẹ́ òní fọ́ọ̀mù ju date of birth wọn lọ ìfẹ́ òní fọ́ọ̀mù láti fi treat ìrìn àjò ìgbésí ayé wọn gẹ́gẹ́ bí máa sọ ní pé date of birth òun ló fẹ́ sọ bí ìrìn àjò ẹ̀dá fẹ́ ṣe rí month wa ní ló fẹ́ sọ ìrìn àjò àárọ̀ díẹ̀ ló fẹ́ sọ ìrìn àjò ọ̀sán ìyá ló fẹ́ sọ ìrìn àjò alẹ́ kí ni wọ́n á pamọ́ ìgbà mẹ́ta náà ló wà láyé àárọ̀ ọ̀sán alẹ́ lẹ́yìn yẹn kò sí ìgbà kẹrin bó bá pé ìgbà kẹrin ajé pé ikú nìyẹn ajé pé ikú ní kẹrin tó wá sọ pé ìkẹrin wà bẹ̀ ajé pé ikú nìyẹn ọlọ́run ló dẹ̀ nìyẹn ní lọ́dọ̀ ọlọ́run ló nìyẹn ní ìkáwọ́ wọ́n ní níbẹ̀rẹ̀ ìgbéyàwó ẹ̀ ní ẹ má sọ gbogbo ẹ̀ fún ẹ fò àwọn handbell fana wa ń bí ẹ̀rí pé wàhálà wà torí pé ẹni tí a ní kí ó fẹ́ wa lójú ata ló tún fi sẹ́nu ẹni tí a ní kó bá rin ẹ̀yìn ẹ̀gún ló tún fi sọ́wọ́ níbo lọ́wọ́ ń lọ táàbọ̀ kọ̀ nínú ayé yìí kọ́nà kó wà pẹ̀lú wa àdúrà wa gbà ohun gbogbo tá à ń fẹ́ ayọ̀ sí ayọ̀ sí ayọ̀ èmi tí ń tòótọ́ mo tún padà bọ̀ èmi ní ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua tí gbogbo ẹ̀ mọ̀ sí Secret of Life a tún máa pàdé nígbà kan náà ó dàbọ̀. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.